ẹ dákun ariwo kílẹ̀ ń paná ẹ tún gbọ́yé Aisha Buhari ẹ gbọ́yé tó náà tún kó kúrò lẹ̀ ẹ̀wọ̀n á ní kí Donald Trump mọ̀ wá wọ́n dẹ̀ ń jẹ gbèsè ọkọ rẹ̀ lòun ò jẹ àràmù ìyàwó sì lára àmù tẹ́ ń lọ́rùn torí ìyàwó Yar'Adua náà wọ́n bówó lọ́wọ́ ẹ̀ ṣé wọ́n bówó lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń kígbe ṣé ẹ rí jẹ́ ń bẹ̀ gbogbo ọmọ wọn bẹ̀rẹ̀ primary to university ìlú èbó ni ẹ dákun ẹni kí Donald Trump ó máa bọ̀ ẹni ó máa bọ̀ kí gbogbo èkúkú wá ṣe kí ló dé kí gbogbo tí bàbá bá yẹn kàn fi mẹ̀kúnnù lọ́rùn lẹ́lẹ̀ tí wọn ò bá gbà káàtẹ̀ wá ní politics ni bàbá ń lò pé ó mọ̀ sí kó mọ̀ sí ó tó gẹ́ kán wá wú ọ̀rọ̀ owó gbígbé yẹn àtàwọn náà àti gbogbo anybody kán máa tú bẹ́ẹ̀ bí wọ́n tú di bàbá Tinubu kó tó di pé wọ́n fún lóyè àìmọye ìgbà ni wọ́n fi convoy mọ́tò wọ́n fi ń terrorize bàbá yẹn bàbá Tinubu wọn ò mọ̀ rí kọ́bọ̀ nínú kọ́bọ̀ lù nínú ẹ̀ lẹ́yìn kíjọba ó tún sanwó ọdún 4 fún un bàbá ẹ jẹ́ kí Donald Trump náà wọlé ẹ dákun tó bá jẹ́ pé Boko Haram yìí o kán bá wa lé wọn kẹ́mi wa ó lè bá wà ńlẹ̀ ẹjọ́ torí Ọlọ́run mùsùlùmí and Christian ni wọ́n ń pa èyí tí Donald Trump sọ yẹn ó kàn sọ kí ariwo ta ni ó mọ̀ àwọn náà sì ni wọ́n lọ́ọ́ bá wọ́n tún lọ́ọ́ bá lábẹ́lẹ̀ péjọba ìyá fẹ́ kó fi ilẹ̀ kó ṣe kínní kan á fún ọ láyè tó kó epo wọ́n fi á ṣe politics yẹn ní kán mọ́ kán wọlé Jonathan come you are welcome mo ní Jonathan Trump máa bọ̀ you are welcome Donald Trump you are welcome come máa bọ̀ tá a bá lálàáfíà àwa mẹ̀kúnnù tá a bá lálàáfíà á lè wá tẹ̀ka fún yín kí ló dé kí la ṣe fún yín ẹ gbọ́ ìyàwó Buhari ẹ gbọ́ nǹkan a máa ní kí Donald Trump ó mọ̀ wá Jonathan náà ìyàwó rẹ̀ kókókókókókókókó kò sójú ọ̀nà fún ìlú rẹ̀ ẹ́stéètì tó kọ́ kalẹ̀ ẹlẹ́kùn rẹ̀ nira Nnamdi Kanu ti terrorize àwọn ìyẹn náà gbogbo wọn ti gbẹ́mìí mì tán ó yá kí wàá lẹ wá ń kárí bọnú ẹ má jẹ́ wá o yóò gbà lù ó ń pẹ́ kó tó gbà wọ́n ti gba Nàìjíríà already ẹ lọ wábi jókòó Nàìjíríà ò sí lọ́wọ́ anybody mọ́ kẹ́ ẹ tún gbọ́ àwọn ìjọba gan ń yà lónìí wọ́n ń yà lónìí ṣe bẹ́ẹ̀ lóbìnrin kan ní Ọ̀ṣun state alájà yẹn ibi iṣẹ́ òṣèlú kan ládó irú olè tán rí jà ń bẹ̀ ó lóun níbọn lọ́wọ́ ó lóun níbọn òun yìn ó ní tọ́tatọ́ta òun yìn ó tún wá padà jáde ó fẹ́ máa bẹ àwọn dẹ̀dẹ̀rẹ̀ ipò nǹkó jẹ àwọn olòṣì tíbátíbá ní à ń lọ sásọ rọ́ọ̀kì bẹ́ẹ̀ ṣe rí wọn yẹn wọ́n mọrú owó òwò nìkan iná ni ló lọ ra màálù 2 mẹ́ta tó bá mọ rówó ń bẹ̀ ní ó mọ̀ ra màálù ẹ̀yìn ìka yìí kí Donald Trump máa bọ̀ Donald Trump mùsùlùmí gan we are crying for you please come ẹni ìzálà àfà gbogbo wọn pátá run wọn mọ́ máwọn Boko Haram àwọn náà ni Boko Haram ìzálà community àwọn náà ni Boko Haram Fúlàní community Mèyítì Allah àwọn náà ni bandits àwọn gẹ́rígọ́rùn àwọn bí ọdẹ ilẹ̀ Yorùbá wa náà ni ká wọlé lọ rè pa ẹni ẹlẹ́ni ká wá máa wówó lọ́wọ́ ìjọba ó yá àwọn kidnapper àwọn bíi Delta Yíbò àwọn náà ní wọ́n tún pa wọ́n ti run odidi ìlú wọn pátápátá bàbá ẹ jẹ́ kí Donald Trump ó wọlé
ẹ jẹ́ ó wá bá wa kápá tẹ́ ẹ bá fẹ́ rí ìjọba yín ṣe dáadáa tẹ́ ẹ fẹ́ mọ iṣẹ́ tẹ́ ẹ ṣe ẹ dákun ẹ jẹ́ ó yí ká kí ló dé sẹ́yìn rí jẹ́ ń bẹ̀ ni àtúnwànú òtútù ń tá a ṣe sílé wọn ò ní jí á wọlé wọ́n ti dẹ ọmọ síyá wọ́n ti dẹ̀ yá sọ́mọ ọmọ 12 years wọ́n ń bá sùn ọmọ 7 years wọ́n ń fún lóyún àwọn dẹ̀ ń kọ́ àwọn ọmọ wọn lọ ìlú èbó títí àwọn àáfàá wọ́n tó lọ Saudi wọ́n lọ mọ́ ra lé sí Saudi àwọn ìzálà àwọn oníṣòkòtò péńpé àwọn lọ́balọ́ba àwọn náà tó ń lọ wọ́n ń lọ tó gba dọ́là lọ́hùn àwọn àáfàá tẹ́ rí pé wọ́n ranjú wọn yẹn torí owó ni irọ́ ni kán wá bá wa yanjú gbogbo àwọn àlìkáídà burúkú òfin orí ibú ìlú tí ànábì muhammadu wa sallallahu alaihi wasallam ìlú tó sùn gan pàpà wọn ò gbòòsì láàyè mọ́ wọ́n ti move on ẹ mọ́ sọ wá dìdàkudà sàrà tẹ́ ń lọ gba zaka tẹ́ ń lọ gbà lọ́hùn ẹ fẹ́ anybody orúkọ gbogbo ìlú lẹ́yìn náà lọ́ọ́ fi gbà á ẹ sì sọ́dọ̀ ọkọ̀ tiyín báwọn Yorùbá nation náà ṣe gbowó wọn lọ forúkọ wọn ralẹ̀ sí ṣáìdì kínní lọ́hùn ṣáìdì Ìgbòho lọ́hùn tán fi ń kọ́lé sí Ẹdẹ wọ́n ń kọ́ fishmat àbíbò ni wọ́n ń kọ́ sẹ́dẹ̀ ẹ á máa tàn wá àfẹ́ níbọ̀dì àfẹnuwa jà kò ṣe é fi ṣiṣẹ́ nu yín àmì Nàìjíríà ò ṣiṣẹ́ gbogbo ẹ̀yin jagunjagun lẹ Yorùbá náà ò ṣiṣẹ́ gbogbo yín pátá ni lèmi papọ̀ àwọn àmì Nàìjíríà ò ṣe ọlọ́pàá Nàìjíríà tójú bá kàn mọ́ wọ́n tún nú àwọn èèyàn mọ́nú gbowó mọ́ gbowó lọ́wọ́ wọn ta ní rádaràda ta ló ní rádaràda ó yá ṣé Aisha lè ná gbogbo owó tó kó òṣó lè ná tán títí tí ó kú ó ti fi owó tó jẹ́ pé báìsàn àgbà bá dé tí ó mọ̀ fi wò kò kọ́kọ́ kú sí London kò dẹ̀ ran yín hospital àwọn Turkish tí wọ́n ṣe sí Áfíríkà tó dáa wọn ò dúró ń bẹ̀ ara ń fún wọn kán máa gún alábẹ́rẹ́ pa ìgbà wọn ti mọ̀ pé àwọn ti ṣe tí ò dáa àgbà ẹ jẹ́ kí Donald Trump wọlé sẹ́ẹ̀ mo sì máa jáde live fún Donald Trump tí ń sọ fún torí orí nẹ́ẹ̀tì náà tó mẹ́tìtì ẹ mọ̀ wúrọ́. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.